الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلام ربي عليه وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين. أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. معشر المسلمين والسلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún ọba Allah subhanahu wa ta'ala, ọba aláàánú jùlọ, ọba oníkẹ́ jùlọ, ọba alágbára jùlọ, ọba tó lè fi ní mánà. Adúpẹ́ fọ́lọ́run ọba tí Ọlọ́run tó ti wá ní ìjẹ́ mùsùlùmí, orí la rí gbà lọ́dọ̀ Ọlọ́run. Ọdákun ṣàlékún ìmánì wa, ṣàlékún istiqama wa, Allahumma àmín. Àtúnbára wa dúpẹ́ lérí pé Olúwa tó darí wa síbi ilé rẹ̀ nínú àwọn ilé rẹ̀ tó wà lé ilé ayé láti máa rántí Ọlọ́run ọba, because ìrántí tó tóbi jù lẹ́yìn ìrun òun náà ni ìrántí tí yẹn jókòó níbi pé yẹn fẹ́ gba ìmọ̀. Lẹ́yìn ìrun ẹ̀gbọ́n mi àsìkiri tó tún tóbi jù gba ìrúnsà àsìkiri ò ní kí yẹn jókòó níbi tí ń kọ́ ìmọ̀, ìyẹn gba díkìrù náà nù, ìyẹn rántí Ọlọ́run ọba náà ni. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ló fi sọ bí àdísì tó rinlẹ̀, ad-dunya mal'unatun wa mal'unu ma fiha. Ẹ̀rí ilé ayé jẹ́rí yẹn nítorí wà mí gbé kalẹ̀ ní Ọlọ́run mi ọ̀ká kún. Ìbínú Ọlọ́run bá ń bẹ lé ayé àti tí ń bẹ níbẹ̀ àyàfà wọn kamẹ́ta, illa dhikrullah, ìrántí Ọlọ́run ọba, kí a máa rántí Ọlọ́run, ọ̀nká Kùránì, ọ̀nkọ́ mà ní, wa 'aliman, àti tó bá nímà. Ìbínú Ọlọ́run bò ní kan, kò ní sí tó lùwà ní òbínú sí. Wọ́n muta'allima, àtẹni tí ń wá fún ló sì nímà. Ló fi jẹ́ pé tí mẹ́ta yìí bá wá pín sí láàrẹ̀, Ọlọ́run sórí fún o, ìwọ ló rántí Ọlọ́run ọba, ìwọ ló ń kọ́ mọ́, ìwọ ló tún mọ̀ nǹkan, orí ni o. Ọba ilé mẹ́ta yìí ó pín sọ́pọ̀lọpọ̀ àtàjò kó bí báyìí. Àbí Allah subhanahu wa ta'ala kọ́lọ̀n sàlékún rẹ̀ báyìí fún wa. Allahumma amin. Níbi àǹfààní ànábì, ogún ànábì ta tún fẹ́ kọ́ látara fáwa an-Nasā'ī níbi tíra wọn tá ń pè ní al-Mujtaba, òun látún ká lónìí. A ti ń sọ nípa àwọn ìmọ́ra, a ti ń sọ pé bó la ṣe ń fọyín, bó la ṣe máa ròyìn ẹ̀gbọ́n mi, bó la ṣe máa ń ṣe àlùwàlá, àti wá dé ibi pé kí ni bí ayyi yadayn yatamadmadu. Ọbẹ̀ sàlùwàlá, ọkànlẹ̀ sàlùwàlá tó ṣe wọ́ ó ní tó ṣe sí, tó ọba fẹ́ yọ ẹnu nù ọwọ́ òun ló lò ẹ̀rí ló bá dé. Láti ní pé gbogbo nǹkan dábàá ti sin Ọlọ́run ọba kárẹ̀bì fún ká tó máa ṣe ò, pẹ̀lú tàbá rẹ̀ fún tàbá ń ṣe gbogbo àmì ò nígbà. Al-aslu fil ibada al-hazr, ìpìlẹ̀ níbi sin Ọlọ́run ọba mọ́sí ni tó fi rẹ́rì. Mo fẹ́ yẹn náfílà kan sẹ́yìn rẹ̀ ń bẹ, náfílà wa ìlàjì oṣù sàbánì sẹ́yìn rẹ̀ ń bẹ, ní oṣù sàbánì sánàbí yàn àdúrà rẹ̀ ń bẹ, sánàbí ṣe ánàbí ọba jí sí gbé ilẹ̀ mọ́ fi sin Ọlọ́run ọba, nítorí pé n tí ó tó Ọlọ́run ọba tí ó yọ Ọlọ́run ọba nú, Ọlọ́run ti ṣàlàyé ẹ̀ lè gbé mi wá fọ́lọ́run, bẹ́ẹ̀ bá gbé mi wá ẹlẹ́gbọ́njọ Ọlọ́run lọ́nu. Am lahum shurakā'u shara'u lahum fi d-dīn mā lam ya'dhan Allah. Olúwa tó lùwà mi ò gbé fún yín, Olúwa mi ò ká fún ni. Ìbọ́lọ́run bá kà fún ìsìnkí ni ó ṣàlàyé fún wa. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lálọ́ọ̀lá, ọwá tó ṣàlọ́ọ̀lá fún wa, tó ṣàlàyé fún wa báyìí lẹ́yìn ṣàlọ́ọ̀lá, tánàbí tó ṣàlàyé ẹ̀, táwọn sàbí náà tún gbé wá. Bí ayyi yadayn, ọwọ́ láti yọnu nù, ẹni ká yọnu lóòótọ́, sọ́wọ́ sí lálò ní, sọ́wọ́ tún lálò ní, àlàyé ń bẹ fún. Ibi táti lọ́wọ́ tún wá bàbá ń ṣàlùwàlá, ibi táti lọ́wọ́ sí náà wá bàbá ń ṣàlùwàlá, ọkàn láyé ibi tẹ́ ti lo ọ̀tún, ó sì láyé ibi tẹ́ sí kíni tẹ́ ti lo sí. Bismillah, falyatafaddal qari'una. Bismillahir Rahmanir Rahim. بأي اليدين يتمدمد. أخبرنا أحمد بن محمد بن مغيرة قال حدثنا عثمان هو ابن سعيد بن كثير بن دينار الحمصي عن شعيب هو ابن أبي حمزة
عن الزهري أخبرني عطاء بن يزيد عن حمران أنه رأى عثمان دعا بوضوء فأفرغ على يديه من إنائه فغسلها 3 مرات ثم أدخل يمينه في الوضوء فتمضمض واستنشق ثم غسل وجهه 3 ويديه إلى المرفقين 3 مرات ثم مسح برأسه ثم غسل كل رجل من رجليه 3 مرات ثم قال رأيت رسول الله صلى الله عليه وسلم تودع وضوء هذا ثم قال من تودع مثل وضوء هذا ثم قام فصلى ركعتين لا يحدث فيهما نفسه بشيء غفر الله له من تقدم من ذنبه. نعم. أنا تدو أفا أحمد بن محمد بن مغيرة وان كاترا فوا بواسم بو أوانا صباحي حدثنا عثمان أفا وعثمان أما بن سعيد أنا صوكم بوباوان أما كثير عن شعيب بن أبي حمزة لا تدو أفا شعيب أما أبي حمزة وتنشينج سياق الحديث وقالوا أخبارنا وتنلكني حدثنا وتنلكني عن معنعنا ستي أخبارني عطاء oni afa ato won ka tírà fún wọn báyìí tírà wọn ni wọ́n kà fún wọn kìí sábà ní sọ̀rọ̀ afa gbi tírà fún yan kai ma kà fún èmi ni wọ́n kà fún annahu ra'a Uthman afa yìí ni wọ́n sọ yìí pé Humran Allah wọ́n rí Uthman ma Affan amirul mu'minin sahabi Ànábì Muhammad sallallahu alaihi wasallam khalifa ile kẹta Allah wọ́n rí da'a bi wudu oni e bá gbé agalo alawa wàdú ìtàfin sálò aláàrí wùdú oníkíní alwàlá tàǹsí sahur ìtàfin jẹsàárì suhur ìjẹsàárì wọ́n mẹ́ gẹ́tẹ̀ tọ́húr ìtàfin síkíní ìtàfin mara tuhur oníkíní ìmara gẹ́gẹ́ wàjúr ìtàfin fi nǹkan símú tẹ́gẹ́gẹ́ ní ìsìn wùjúr ìfin nǹkan símú so ti ẹbáwọn táwọn lábá sí ma lónù annáwòrán Uthman aláwọ̀ ráfà Uthman ọmọ Affan dá àbí wàdú kìí sásìkò oòrùn gan àwọn sàábí Ànábì ma lójú kòrò kan pàwọn ẹlẹ́kọ̀ọ́ ẹ̀sìn ní àpé pé ìjókòó wà yìí opportunity ní a lè fi kọ́ ẹlẹ́kọ̀ọ́ àwọn sàábí ma ń lò bẹ́ẹ̀ àyàn pọ̀ dáàbíwádú ẹbá ń gbẹ́gẹ́ rọ̀ láwá fa afraga ala yadayhi sẹ́mi kún kálukó ma wó afáìbínà bá sílẹ̀ ti ṣe bẹ́ẹ̀ rí ẹbá rántí fa afraga ala yadayhi min ina'ihi ó sẹ́mi sọ́wọ́ òtọwọ́bọ̀ ẹ̀kọ́ nù tó bá bẹ́ sálù alámọ́sí kí ni má tọwọ́ bọ̀ kọ́kọ́ sẹ́ omi sọ́wọ́ ni tó bá jí látújú oorun ọ̀ràn èèyàn ní fún ọ gbọ́dọ̀ fọ́ bọ́ ọba tí bọ́nú omi obomi yẹn jẹ́ àmọ́ tó jẹ́ pé ordinary ọmọ tó fọwọ́ rẹ̀ gbá wọ́n fẹ́ ala qawli rajih sunnatun mustahaba kọ́kọ́ sí kí ni kọ́kọ́ fọwọ́ rẹ̀ nù kó tó ma sí kí ni kó tó ma ti bọ́nú gbá فأفرغ على يديه من إنائه قدام سوى فغسلهما 3 مرات أفوه يلملو لمتا ثم أدخل يمينه في الوضوء بعد الدفاع وقد طوط بو إنه بابه فتمضمض ọba sí kíni ọba fún omi ọwọ́ tún yẹn ló sí kíni ló bù sẹ́nu lítàfẹ́ lónìí bàbá yọnu nù ọ̀kí láti sí ọwọ́ ọ̀tún ni mọ́ lọ́wọ́ sí mọ́ lọ́wọ́ sí ó níbi tá àti mọ́ lọ́wọ́ sí tó bá fẹ́ sí tó bá fẹ́ fà jáde láti mú ló lọ́wọ́ sí àmọ́ wá fẹ́ fomi sẹ́nu àmọ́ fẹ́ fomi sí kíni imú rẹ̀ kí ló lò ọwọ́ ọ̀tún ni fatamọ́gbùmọ́bọ̀ sàábí ànábì sí kíni ó ju ọyún ẹ̀lọ pẹ̀lú ọwọ́ ọ̀tún wastanshaqo ọwọ́ ọ̀tún náà ló fi fín omi símú thumma ghasala wajhahu 3 lẹ́yìn ìgbà náà wá fojú ẹ̀ lẹ́ẹ̀mẹ́lò lẹ́ẹ̀mẹ́ta níbẹ̀ ìgbà wá mi wá pé ó fọ inú nù lẹ́ẹ̀mẹ́ta ó fi mú náà lẹ́ẹ̀mẹ́lò lẹ́ẹ̀mẹ́ta thumma ghasala wajhahu ó fojú ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta wa yadayhi ó wá fọwọ́ ẹ̀ ó tún tún ọwọ́ fọ́ mistake lẹ́lùmí ma ṣe wọ́n bá sí wọ́n ibà iná sí ilẹ̀ mẹ́ta wọ́n bá tí wọ́n fẹ́ sí ilé yẹn gbé láti ibà no ẹ gbé láti ibà yìí náà padà ní ẹgẹ́jẹ́ ní ẹ gbé láti ibà yìí padà náà thumma ghasala wajhahu 3 ó fojú ẹlẹ́mẹ́ta wa yadayhi àtọwọ́ rẹ̀ méjèèjì ila al-mirfaqayn tó fi dé kíní tó fi dé ìgbáhùn
kìí ṣe kó wá sí dé ibà yìí lásán ó tó mú gbọ́n gẹ́nẹ́ al-ghayatu tadkhulu fi madha fil mughayya ìtàn bá pè lálà òun náà dìdí kí ni àlàkà yẹn ẹ̀bọ̀n mi olùdanisúnmọ́ àti mùsùlùmá ilá kí ni ìlàlẹ́ ẹgbò àwẹ̀ dí kí ni di òru oúnjẹ ọ̀sán rẹ̀ àmẹ́wọ́sàn àníjẹun àmá àgbàlàjì díẹ̀ àgbà tíntín náà ní òru ẹ̀ ti gbọ́ mi òun gbọ́dọ̀ wọ̀ lóòrùn bá ti wọ̀ àti bọ́ sálẹ̀ yóò á sì rí bó ti wọ̀ tán lọ́gárùn-ún ti tó wáyìí àti wà lálẹ́ àgbọ̀ọ̀sán àwọn àgbà díẹ̀ ní kíni nínú òru láti bí al-ghayatu tadkhulu fi kíni fil mughayya ìtàn bá pè lálà òun náà wọ bí tásì kíni tásì kan dé babalá fọwọ́ wọ́n fọwọ́ yẹn yóò dé gbogbo bíbà yìí tó fẹ́ máa mú dé sáìd ẹ̀bọ́n mi wọ́n fẹ́ máa mú dé sáìd ọwà sí kíni ọwà stop rẹ̀ báyìí àmọ́mọ́ sísúnmọ́ ẹ̀kíní ìlàkíní pé ọwà sí dé bíbà yìí náà yóò bò dáàrù tán yẹnyẹ wọ́n sì wá dé kíni wọ́n fẹ́ mú bíbà yìí náà ẹ̀dáhùn sẹ́ gẹ́tì al-ghayatu tadkhulu fil mughayya na'am thumma masaha bi ra'sihi lẹ́yìn ìgbà náà ó sì wá pa eré ẹ̀ ọpa eré ni kò fọ eré ìyẹn máa ń pa eré ni nínú ẹ̀kọ́ ìsìláàmù ni ẹ̀ àwọn afá sọ hikima tó wà ń bẹ̀ gan wọ́n bá ló fọ eré omi ọ̀gá máa dà sí ọlá ǹsọ́ náà ni ọ̀n kírun ogun méjì máa yọ́ mọ̀ wẹ́ẹ̀tì gbogbo ara rẹ̀ yọ́ bá ń kírun lọ ìsìláàmù ò sì fẹ́ nǹkan tí ó máa disturb wa ẹwù ẹ̀sìn sẹ́lòmí ìrònú ẹ̀sìn ẹwù ẹ̀sìn bá ní a máa fọ orí wọ́n bá ń kírun ọwá ti rùkú báyìí ogbé mọ́ ma dàní wọ́n tó bá ìṣẹ̀ rẹ̀ jẹ́ lábàtán lásùbá tó bá kọ ìsìnmọ́ alájíṣẹ́ òsì omi ń kán ni omi kán lára yìí ọmọ kálùkọ́ mọ́ tó ṣe alùmọ̀ ẹ̀sẹ̀ mú kàwẹ́ lásán Islam ò fi haraj fún wa ma ja'ala alaykum fi dini min haraj bẹ́ẹ̀ bá parun bẹ́ẹ̀ bá fo irí ẹmọ́ fo irí ẹsẹ́ gíní ẹ̀pá ni ikma ni naam thumma madha thumma ghasala kulla rijli lẹ́yìn ìgbà náà ó wá fọ ẹsẹ̀ kọ̀ọ̀kan lọ́tọ̀ọ̀tọ̀ lẹ́ẹ̀mẹ́ta ó fọ ẹsẹ̀ léyìí lẹ́ẹ̀mẹ́ta ọ̀tún lẹ́ẹ̀mẹ́ta òsì náà lẹ́ẹ̀mẹ́lò lẹ́ẹ̀mẹ́ta súnnà ní ká fọ lẹ́ẹ̀mẹ́ta mẹ́lò ju mẹ́ta lọ bọ́pẹ́ ọ̀kan náà sí ló lè sí ẹ̀hẹ́n tó dá fún yín thumma masaha bi ra'sihi lẹ́yìn ìgbà náà pa eré ẹ̀ ọwá dákú etí kọ̀dákú etí because etí náà wà papọ̀ mẹ́kíní mérí ni lórí títà sálà bá pa eré báyìí tọba palẹ̀ báyìí tọba papadà báyìí yóò kà fọwọ́n sí kíni yóò fi ṣe báyìí kò ní mú mú mi ànẹ́bì sábà mú mi ní òun lórí lọ́dọ̀ àdébà Muhammad sallam kì í mú mi láà sí mọ́ àpẹ ní àìtọ́wá sí nọ́nà etí inú erí náà ló wà ẹ̀bọ́n mi etí inú kíni ní erí náà ló wà tánà sallam fi máa ṣe nìyẹn so ti àdísì mi náà gbé wá o summa masaha ra'sahu ثم مسح رأسه ومسح أذنيه بما بقي من يده ọ̀pá ìrí lẹ́yìn ìgbà náà wá pa ìtí pẹ̀lú omi tó ṣẹ́kù níbi ọwọ́ ẹ̀ ọlọ́sẹ̀ àfáàwà Ibn Baz wọ́n ní pé kò bá mú kíyàn lóhun tó wá mú mi míì láti fi pa ìtí àyàfọ̀nà kan àyàfi gíní ọ̀nà kan nígbà tó tútù bá mú àbátẹ́gùn pọ̀ bí tẹ́ wà nígbàtẹ́ wá pa irí tán kẹ́tọ́ lẹ́dọ̀ọ́wọ́ pàdà ìdí gbogbo ẹ ti gbẹ̀ ẹ̀ kí lẹ́ àfi pa ìtí kò só ìmánu ìgbà yẹn lẹ́tò rí ti kíni lẹ́tò mú mi míì lẹ́lẹ̀ fi pa ìtí ẹ̀yìn lè gbé wáyà lọ sí masala ọ̀tí ní tẹ́lẹ̀ dá sí ó dájọ́ mọ̀ dákàlà yẹn dájọ́ jazakumullahu khairan thumma masaha bi ra'sihi lẹ́gbà náà níbi pa irí ẹ̀ thumma ghasala kulla rijlayn min rijlayhi Ànábì wá fẹsẹ̀ kọ̀ọ̀kan nínú àwọn kíni ẹsẹ̀ thalatha marat lẹ́ẹ̀mẹ́ta súnà nù thumma qala lẹ́yìn ìgbà náà àfáìsẹ̀ wá sọ̀rọ̀ ẹ̀rí pé kò ṣe gbọ́ fẹ́ kírun ó fi kọ́ àyẹ̀ lẹ́kọ̀ọ́ ni ní táwọn sálàfù máa ṣe ni wọ́n mọ̀ kọ́ àyẹ̀ ní mọ̀ wọ́n mọ̀ kọ́ àyẹ̀ ní mọ̀ láti ò sí pé kankan ni kìí sí pé kìí sí ilé ẹ̀ ló ń gbé sí ibi ẹ̀sìn ni thumma qala lẹ́yìn ìgbà tó ṣe practical tán wọ́n ní pé ra'aytu Rasulullah àlọ́ láti mo ṣe yìí mo rójì sí Ọlọ́run ọba ní o tawadda'a wudu'i hadha ó sàlọ̀ láti mo ṣe sàlọ̀ alábáyìí thumma qala Ànábì wá sọ pé man tawadda'a ẹni ìwù tó bá sàlọ̀ alá mithla wudu'i gẹ́bí tí Ànábì ṣe sàlọ̀ aláyìí hadha àlọ́ láti mo ṣe fún yí báyìí o
thumma qama ó wá dìde fa salla rak'atayn ó wá yan rákà méjì la yuhaddith nafsahu fihima bi shay ọmọ bẹ́ẹ̀ mi ẹ sọ̀rọ̀ ọmọ wa ronú inshallah bá ti wá parí báyìí àbúmọ́ ìmọ̀ àti wá dé láti Kánò báyìí a gbọ́dọ̀ bá mú làbídùn wà náà wọ́n ti mọ́ ìgbé Ramadan dé àwọ̀tọ́mọ̀ ní wá fún mi làbídùn kílè mi náà fún wọn padà ọwá ń rò ó lérí irun ọ̀nìyàn tó gbà ó àmọ́ tó bá jẹ́ kó òun ló wá fún rẹ̀ ó wá tó sì wá báyìí ọ̀dà padà ọgbà aládà yẹn because o lè control khatir nǹkan tí máa ń wá sínú ọkàn eríṣiríṣi ni ìkan bẹ khatir ní yọkàn wá kúrò tó bá ti wá fún báyìí o lè dá padà ìkan sì ń bẹ hajiz ni tó bá ti wá báyìí dé tó bá ti gbà ọmọ lọ bẹ́ẹ̀ ni ò ní rántí mọ́rí báyìí wá sálámà ló fi jẹ́ tó bá ti wá báhùn ó sì a'udhu billahi minash shaitanir rajim ọdẹ ìgbà wá mi ànábì ní pé a'udhu billahi minal hinzib èsù tí máa ń dààmú yẹn bí irun hinzib àwọn hanzib èsù yẹn ni ẹ̀sìn bẹ́ẹ̀ ọ̀dá ibi ẹgbà wá mi tutọ́ sí ẹgbẹ́ ẹlẹ́mẹ̀ tàbí bá tún disturb ẹ̀ àmọ́ sí bẹ́ẹ̀ mọ́sálásí o inú ilé ẹni ti ṣe léyìn o tó ti máa o now so ìyẹn gbọ́dọ̀ mọ̀ gbogbo léyìn pé ibi tó bá ní ààyè tó bí wọ́n ló ní nǹkan rẹ̀ ló lè ṣe ló lè tutọ́ sí àmọ́ bí wọ́n nìkan wọ́n nà wọ́n ní ẹ̀ ló wà kò sí ìjọdí ó ṣe sàúzù bẹ́ẹ̀ ọ̀dà púpọ̀ jù súnà nábì náà Ànábì ní tó bá sọ̀rọ̀ láti mọ́ ìsàlọ̀ lábáyìí ghafara Allahu lahu olúwa ni ó fi rí jìn ma taqaddama min dhanbihi gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ síwájú àwọn afọ́wà ní sọ̀gá èrò ní o kìí ẹ̀ṣẹ̀ ńláńlá o ojú ìsìná wà ní gbàgbọ́ sí ẹ̀náfílà ọlọ́n ti fẹ́ ìsìná méjì mínú irọ́ o ó gbé sìná kalẹ̀ ní òní ìsìná mọ́ o ẹ̀gbọ́n mi má dàbí èèyàn kan náà bá ti mú gbó yáwà lọ sálù àlá láásà yẹn rákà méjì tọ́ inṣàlá ó ti sàrà aláyé ó sì kí ni Ànábì yóò fi ẹsẹ̀ méjì rán sọ̀gáyì ẹ̀ṣẹ̀ kéékèèké ẹ̀ṣẹ̀ tí yíò mọ́mọ̀ sí ẹgbọ́n mi làmọ́mà alladhina yajtanibuna kabā'ira al-ithmi illa kí ni in tajtanibu kabā'ira mā tunhawna 'anhu nukaffiru kí ni sayyi'ātikum àmọ́ mọ́mọ̀ á sì sinẹ́tẹ́ àwọn ìjẹ́nà ọ̀dọ́dá ẹgbẹ́ sàríyàn yẹn rákà méjì náfílà magfira àbí náfílà tawba ìrọ̀ ó fi kalẹ̀ yẹn ibẹ̀ láwọn afá àti wáyọ̀ jáde pé bí a bá sálọ̀ látán súnnà ní yẹn náfílà mọ́ sálọ̀ lásán láláìmọ́ yẹn náfílà ìwọ ló gé ní bẹ́ àkọ́kọ́ àwọn ẹ̀ṣẹ̀ kéèké Olúwa mọ́ fèrè ẹ̀ṣẹ̀ jẹun ẹ̀kejì ń bẹ́ Olúwa mọ́ tó fi gbé ọgá hadith òyìnbó lọ́tọ̀ Imam Tirmidhi nígbàtà náà sọ́lá ń ṣe ìyẹ̀bọ̀n náà pé Isra wal Miraj lọ tó gún sánmà Ànábì gún sánmà lọ o láwọn kan ní pé ìkèsà Ànábì ló ṣe Isra o Ànábì ṣe Isra ó yìí sí kíni ó yìí sí Miraj Ànábì wá dálì Jánnà Ànábì wá ń gbọ́ ẹsẹ̀ Bilal dáfà rẹ̀ bá ẹsẹ̀ Bilal ni wọ́n ń gbọ́ yìí Ànábì kan délé ayé padà pé akhbirni ayyu arja amal iṣẹ́ wo ló máa ń ṣe tí wọ́n náà gẹ́rùn iṣẹ́ yìí tóbi lọ́dọ̀ Ọlọ́run iṣẹ́ wo ló máa ń ṣe torí wọ́n náà bí iṣẹ́ yìí náà sí kíni ó tóbi lọ́dọ̀ Ọlọ́run kọ́lọ̀ fi ṣe dáadáa fún mi a oníke ma ahdastu illa tawadda'tu ìní lọ sígbọ̀nsẹ̀ ń sí àlùwàlá wa ma tawadda'tu ìyìn sí ní sàlùwàlá illa sallaytu lillahi rak'atayn ìyìn rákà méjì fún Ànábì fọ́lọ́wọ́n ọba aw kama qala àti tí tó ń ṣe nú bẹ́ẹ̀ tó ń ṣe náà ní ẹ̀ ajẹ́ gbogbo ẹni tóun náà bá ń fẹ́ kíkò tóun náà ga bí Bilal kóun náà máa sí kíni kóun náà máa sí kọ́lá àwọn pẹ̀lú ní kíni náfílátù Bilal kò sásìkò tí yìí ò lè ṣe lẹ́yìn alásàdì ò lè ṣe àsìbáàbù ní lẹ́yìn àsùbá àgẹ́ tó kásùbá tán ó lè ṣe òun yọ ní ó lè ṣe kan dúró àwọn àfáà kan fẹ́ nígbà tó òun bá yọ gẹ́gẹ́ yẹn ẹ̀kọ́ kan tó nú ọlọ́wọ́ san Sheikh Mukhtar ọlọ́wọ́ san lẹ́sẹ̀ pé kò sí láì fífẹ́ kíyàn kẹrin lẹ́yìn asiri kò sí láì fi kíyàn kí lẹ́yìn àsùbá àmọ́ àwọn àsìkò kan bẹ gbogbo àwọn àfáàfẹ́ ẹ̀kọ́ ẹnu wọ́n fẹ́ fẹnu kò nígbà tó òun yẹn bá ń jọ gẹ́gẹ́ báyìí tí ń gbérí báyìí mọ́ sí sùjúdù ńgbà ẹ̀ ẹ̀bọ́n mi mọ́ sí because ń gbérí yẹn tí sẹ́ ń gbérí yẹn ìgbà yẹn làwọn nǹkan bo òun nígbà tí sì ń wọ̀ lọ gbára wọn mọ́ sí náfílà ń gbà yẹn yàtọ̀ sí lẹ́yìn wọ́n sí ń so
ẹ̀bọ̀n mi bọ́ sí kí ni máa ṣe ń sọ náà الاتخاذ بالاستنشاق. نعم. أخبرنا محمد بن منصور قال حدثنا سفيان قال حدثنا أبو زناد. نعم. وحدثنا الحسين بن عيسى عن معن عن مالك عن أبي زناد عن الأعرج عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال إذا تودع أحدكم فليجعل في أنفه ماء ثم ليستنثر. نعم. لا تضع محمد بن منصور لا تضع سفيان بن عيينة لا تضع أبو زناد هنا عبد الله بن ذكوان نعم فلا ديسيني أفاد الداني ثقاني وفي مسند ميوة بمعنى تحويل. أخبرنا حسين بن عيسى حدثنا معن بن عيسى سوتي معن مع عيسى لو سوا ديسي فوا عن مالك لا تضع إمام مالك عن أبي زناد لا تضع أبي زناد سوتي that mean pé hadisi kan wá mẹ́wàá wo Muhammad bin Mansur haddathana Sufyan haddathana Abu Zanad isnad yẹn mélòó nìyẹn mẹ́ta tẹ́ bá wo Hussein bin Isa haddathana Ma'an ó di mélòó ó di méjì an Abi Zanad látọ̀dọ̀ Abi Zanad an A'raj kankan náà ni sọtí isnad kankan náà ni Ali nazil na méjì an A'raj látọ̀dọ̀ A'raj gbogbo pàdé látọ̀dọ̀ Abi Zanad ìkíní Abi Zanad ìkejì náà Abi Zanad ni látọ̀dọ̀ A'raj kí ló kọ A'raj Abdullah ibn Hurmuz. Naam? Abdullah ibn Hurmuz. Anon Sulaiman ibn Mahran so ti bani Amash ni Abdurrahman ibn Hurmuz Amash oni mo nan pé Sulaiman ibn mo nan pé Abdurrahman ibn Hurmuz wal A'raj Sulaiman ibn Mada ibn Mihran an Abi Hurairah látọ̀dọ̀ Abi Hurairah anna Rasulullah olójísí ọlọ́wọ́ bá sọ báyìí pé idha tawadda ahadukum tí yàn kanú yí bá sí àlùwàlá falyaj'al fi anfihi ma'an kó fi omi sí mú kó fi omi sí gẹ́ni kó fi omi sí mú ẹ̀dí ta fẹ́ lónìí because ẹ̀lẹ́mọ̀ ìgbé Olúwa mi ò dárúkọ káyọ nínú Kùránì ẹ̀mọ́ mi kò sì dákọ̀ kásíkẹ́ni káfòmí sí mú nínú Kùránì ọ́dá ẹni tí ó mọ̀rún kí láyé Ànábì Muhammad sallallahu alaihi wasallam Ànábì lọ tún rẹ̀ kí wọ́n ni Ànábì mọ́ kí jù báyìí lọ tí Ànábì sọ fún tawadda kama amaraka Allah sàlọ̀ alágbébì tọ́lọ̀ sí pọ́ láṣẹ nítorí náà káyọmú káfímú káyọmú kò sí ọ̀rọ̀ ìrọ̀ ọ̀ràn ìyàn ni Ànábì sàlọ̀wàlá láyé àyàfi kó ṣe kíni kó yọ nínú kò ìsàlọ̀wàlá láyé àyàfi kó ṣe kíni kó fomi símú níbi ẹgbà wá mi Ànábì ní fa idha tawadda'ta tó bá ń sàlọ̀wàlá fatamadmad yọ nínú àti sọ́rọ̀ láfíà nítorí náà kìí sí nọmbà fẹ́ o nọmbà kíni nọmbà túláàsì bí yàn bá ṣe àlọ̀wàlá tí ò fi mú àlọ̀wàlá wọn ò pé o bá bá sì rú ẹni tó sálọ̀ lábẹ́ tó rùn ìfí mú ẹmọ́ ti síwájú kó kírun fún yín o ẹ̀gbọ́n mi ẹmọ́ ti síwájú kó sí kíní kírun fún yín o bọ́ bá ní wí súnnà ní ṣe àwọn ògbàgbé súnnà ní kí làwà gbà sí ọ̀ràn yà ní Ànábì wá ní pé idha tawadda ahadukum tí yàn kanú yí bá sí àlùwàlá falyaj'al fi anfihi ma'an kó fomi sí mú ẹ̀ wá fi omi sí mú summa yastanthir lẹ́yìn ìgbà náà tó fín síta ìfín síta yẹn àwọn àfáà ní pé súnnà lòun àwọn kan náà ọ̀ràn yẹn náà ni ọba ti fi sí mú sí gẹ́ni fín ìta padà nítorí náà nínú ẹ̀kọ́ àlọ́ alákásí gẹ́ni ká fomi sí mú káyì sí gẹ́ni ká fín ìta padà náà المبالغة في الاستنشاق. نعم. أخبرنا قتيبة بن سعيد قال حدثنا يحيى بن سليم عن إسماعيل بن كثير. نعم. وأنبأنا إسماعيل بن إبراهيم قال أنبأنا وكيع عن سفيان عن أبي هاشم عن عاصم بن لقيط بن صبر عن أبيه قال قلت يا رسول الله أخبرني عن الوضوء قال أسبق الوضوء وبالغ في الاستنشاق إلا أن تكون صائما. المبالغة في الاستنشاق طبعا فيمو كفيمو دادا كفين دادا súnà Ànábì Muhammad sallam
ká fa pẹ̀lú agbára but má fà ní tí ó tún pọ̀ lérí o níwọ̀n tún wọ́n sí ni ìyá lẹ́wọ̀n sí ọwá tọwọ́ bú bí báyìí ọ̀n ṣe rénù ọ̀fìnrin nípa àǹfàṣà ẹ̀bọ́n mi aṣọ ọ̀dá o tó ti báyìí nìsín àyàfi ìdí àbá fi ń ṣe kíọ̀ because asa tá à ń sọ ẹtì máa sàdíyàn sọ àmọ́ àwọn oògùn míì ń bẹ tí yẹn lè fún kíọ̀ àwọn nǹkan àwọn fín asa lásán ni mo láìkí ẹ̀ kò dáa ṣe ti báyìí kò dáa but bí yẹn bá fẹ́ ṣe àlọ́ àlá tó wá fẹ́ fín mú wá fín tí ò ní pọ̀ lérí àláfíà bẹ́ẹ̀ ọkọ̀ gbọ́ dáadáa kọ́ sí ọ̀tẹ̀lẹ́ àti ọlọ́wọ́n ọba ó tún wá gba àláfíà sára because nínú àwọn ọ̀nà ìgbà tí dọ̀tí máa ń wọ ara imú jẹ́ kan bẹ́ẹ̀ ẹni tí máa ń sàlọ̀ dáadáa tí sì ń fi mú dáadáa ẹ̀bọ́n mi kò ní problem ní mú ẹ̀ wa baligh al-mubalagha fi al-istinshaq ká fi mú dáadáa látọ̀ rafa Qutayba haddathana Yahya ibn Sulaym an Ismail ibn Kathir wọ́n lọ sí isnadu mi akhbarana Ishaq ibn Ibrahim ibn Wahuya akhbarana Waki' ibn Jarrah an Sufyan ibn Sa'id an Abi Hashim an Asim ibn لقيت أنا أبي أتدو أباري لقيت بن صبرة صحابي النبي قلت يا رسول الله لقيتني وان صباي فالنبي أخبرني عن الوضوء سلايف من بوني سي صلوالا بوني ما سي صلوالا النبي وان بي أسبق الوضوء ما صلوالا دادا صلوالا يدادا أما أفا وان كنين جي يا مك الله كنين جي إسباق الوضوء ìsìbáàgù òdú wà ní ká sàlọ̀ lẹ́ẹ̀mẹ́ta ìsìbáàgù òdú ni ẹ̀ lẹ́yìn ìgbà náà kó rí ikú mi dé gbogbo ayé rẹ̀ ó di méjì wal inqa kó sì rí bí ibi tó ń fọ́ ó sì kíni ó mọ́ dáadáa nítorí pé ní ìsìbáàgù ni ẹ̀ nínú nǹkan tó lówó àmì fi máa ń gbìyàn ga tí sì máa fi ń pẹ̀sẹ̀ rẹ̀ oníkíni ìsìbáàgù òdú ala al makari kásàlù aládé bí àwọn ààyè tó mi ìfẹ́ débẹ̀ bí ẹ̀yìn ẹsẹ̀ báyìí omi ìfẹ́ débẹ̀ bí ibi báyìí kọ wá fábalẹ̀ kójú mi débẹ̀ makari nìyẹn ìtumọ̀ karùn àwọn àwọn àmì tún bẹ́ẹ̀ pé kí ni alal makari àwọn àsìkò tí mi ìfẹ́ jẹ́ omi mọ̀ kanyàlá káwá sàlù aláyẹ̀ dáadáa bí òtútù báyìí ẹ̀bọ́n mi òtútù sí wọn mú báyìí ọba wá sàlù alá ní òtútù ọmọ ìgbàládá ò tọba sí dáadáa because ìyẹn ìfẹ́jú mi kíyàn lásìkò kíni lásìkò ní òtútù àdẹ́bẹ̀ ní pé asibigil wudu sàlọ̀ aláàrẹ dáadáa ṣe mẹ́ta kó mi yẹ́ dé gbogbo ayé bẹ̀ ẹ̀bọ́n mi kó sì máa àwọn afá nínú ìsìbáàgù náà ní kíni ká máa sí tẹ̀dìlíkù ká máa gbó because kó wọ́n bá dami sára ó domi báyìí ó sàkúlẹ̀tì ọwọ́ rẹ̀ ó ti fọ́ náà nù àmọ́ tẹ̀dìlíkù ó tún yàtọ̀ sí kíni ó yàtọ̀ sí gásùlù ẹ̀bọ́n mi wọ́n ni asibigil wudu àdẹ́bì ní pé sàlọ̀ aláàrẹ dáadáa wa baligh fil istinshaq sí rí kó fami sí mú dáadáa illa an takuna sa'iman àyàfi tó bá ń gbàwẹ̀ ní because ó lè yí wọ́n jọ mi lọ́kà dọ́nà fún bẹ́ẹ̀ ni ẹwù Islam gbogbo nǹkan tó lè yíwọ́ Islam ní fẹ́ já súnmà kìní ilé ìtún ó lè gbìyàn lọ sí bí nǹkan míì tó burú Islam ní fẹ́ já ṣe òun làfá ń pè ní saddu dhari'a saddu kíní ad-dhari'a Islam máa ń lò púpọ̀ jù gẹ̀mìnì wala tasubbu alladhina yad'una min dunillah fayasubbu Allaha kíní adwan bighayri ilm kábúrúsà kò sí láì fi mẹ́ gbé òsàwọn lẹ́nsìn ọ̀sọ̀dájọ́ ògbọ́n àmọ́lọ́ ni ẹ má bú wọn kìí ṣe bí wọ́n ní fàálù gẹ́gẹ́ wọ́n lè yà yín bẹ́ẹ̀ ọ̀sún wọn lè pa yín àmọ́ ẹ má jẹ́ pé nígbàtẹ́ bá wá bú wọ́n máa láwọn náà bú Ọlọ́run àbú wọn gẹ́ wọ́n níta lọ́lọ́run a máa bú Ọlọ́run tí ò nítumọ̀ a máa fi bú Ọlọ́run tó sí gíní tó tóbi ju gbogbo nǹkan lọ saddu dhari'a láfáwà Ibn Qayyim rahimahullah níbi tí ra I'lamu Waqi'in wọ́n sọ àwọn àdílà tí Islam wọ́n fi ń kọ̀nsídà in tí ó lè dì lọ síbi kan tó sì eradicate ẹ̀ ó tó bí 99 hadith Ànábì Muhammad sallallahu alaihi wasallam nínú hadith yẹn eléyìí wa baligh fil istinshaq rí wípò ń famu símú dáadáa illa an takuna
sa'ima àyàfi tó bá ń gbààwẹ̀ o àwọn ń sàlọ̀ àlá àwọn ń tọwọ́ bọ mú à ń ṣeré nù jazbul ma' bil quwwa òun náà ń pè ní istinshaq ká fami símú pẹ̀lú agbára àbámọ́ sí ìdí òun ṣe kí ni tí ó pọ̀ lérí o wọ̀tún wọ̀ sí ni náà àwọn àdísì yẹn túra wọn làfẹ́ fi máa pẹ́mbẹ̀ náà الأمر بالاستنثار. نعم. أخبرنا قتيبة عن مالك وحدثنا إسحاق بن منصور قال حدثنا عبد الرحمن عن مالك عن ابن شهاب عن أبي إدريس الخولاني نعم. عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال من تودع فليستنثر ومن استجمر فليوتر. أخبرنا قتيبة الأمر بالاستنثار àdísì wá pé tá bá ṣe fi omi símú bẹ́ẹ̀ náà ni ká fi síta alẹ́gbà àwọn kan ní bí mustahabu ni àwọn kan ní bí kíni ọ̀ranyàn ni sáàbí ti pàwọ́ láṣẹ bẹ́ẹ̀ agbọ́dọ̀ fún síta kìí ṣe pákàn fi omi símú lásán á sì fi kalẹ̀ kọ́dà ọwọ́ òlá lò táfi fi àpàdà sàlàyé àdébẹ̀ àfàlì ló gbàdí sí lẹ́yìn wá wọ́n látọ̀dọ̀ àfọwà Qutayba látọ̀dọ̀ Imam Malik akhbarana Ishaq isnadu mini تحوين أخبرنا إسحاق بن منصور حدثنا عبد الرحمن عن مالك عن ابن الشهاب عن أبي إدريس الخولاني عن ماذا أبي هريرة أن رسول الله رجل صلى الله عليه وسلم من توضع إن بسل ولا فليستنثر كفي مسيتا إن بسل ولا كوزكني كفي مسيتا داتين كفي سيمو وازكني وفي سيتا àǹfààní bẹ̀m̀bẹ̀ púpọ̀ jù àǹfààní alákọ̀ọ́kọ́ ọgbàládá àǹfààní ẹlẹ́ẹ̀kejì ní pé àrùn tí ń bẹ mú rẹ̀ ó sì kí ní ọgbẹ̀ta ọdá àtúnkàdì sí kan èsù máa ń wà ń bí mú ibẹ̀ ní máa ń sùn sí níbi ìsàlẹ̀ mú tó já mọ́ ọpọlọ ibẹ̀ ní lọ sùn sí bàbá ìsàrọ̀ láwọn ó sì kí ní ọgbẹ̀ta papọ̀ bẹ́ẹ̀ nínú ẹ̀kọ́ àlàlá nìyẹn irúkú tó ti gbà sí títí tó ti gbà ńgbà tó ń kọjá yí tí bọ́ ọ̀pá tí ń sáàrọ̀ lágbogbo yóò mọ̀ sí kíni yóò mọ̀ jáde Olúwa fẹ́ fọ̀ wá mọ́ ni Olúwa ò fẹ́ nira fún wa naam man tawadda'a ẹn bá sàlọ̀ àlá falyastanthir kó sí kíni kó fín síta tó sì fín símú sí kíni fín síta bẹ́ẹ̀ wa man istajmara ẹni tí ó bá wá rómi abóòtọ́ pé ní lómi òkúta mo fẹ́ lò mo fi tábà fọlíútìr jọ mọ̀ jẹ́ mẹ́ta yẹ́ lè mọ́ lómi jọ mi omi àfẹ́ ti mi o lè lo stovó ní ń pè tíṣù àbí tíṣù pépà bọ́bá lè tíṣù pépà mọ́ jọ jẹ́ mélòó hot òye kò sí yàtọ̀ láàrin òkúta àti tíṣù pépà o kò sí yàtọ̀ o bàbá lòkúta déédé bọ́bá lo owó ní ń pè yìí tíṣù pépà náà déédé sáàjọ mọ́ jẹ́ mélòó hot bí méjì mẹ́ta ọba tó ọ lọ́lọ́ márùn bí márùn ọba tó ọ lọ́lọ́ méjì Allahumma illa tó wáyé pé ìgbé olómi ló yà tàwé lè wọ́n táwọn ìdájọ́ fíkíù là ń ṣe àdíjíjú eléyàn ìgbà yẹn ló tún sí kẹ́ni ló lómi o ìgbà yẹn ló lómi náà أخبرنا قتيبة قال حدثنا عماد عن منصور عن هلال بن يسار نعم عن سلمة بن قيس أن رسول الله صلى الله عليه وسلم قال إذا تودعت فاستنثر وإذا استجمرت فأوتر نعم فإن الشيطان باب أوكي باب الأمر بالاستنثار نعم باب الأمر بالاستنثار عند الاستيقاظ من النوم نعم أخبرنا محمد بن زنبور المكي قال حدثنا ابن أبي آزم عن يزيد بن عبد الله أن محمد بن إبراهيم حدثه عن عيسى بن طلحة عن أبي هريرة عن رسول الله صلى الله عليه وسلم قال إذا استيقظ أحدكم من منامه فتودع فليستنثر 3 مرات فإن الشيطان يبيت على خيشومه نعم حديث يعني وتكا àwọn ìsìnẹ́dì yẹn fún wa ṣòtíyẹ but mo fẹ́ sọ nípa ìyàn kan bẹ̀ òun ni Ibn Abi Hazim yẹn afá onífíkíù ni ó kọ́ ní Abdulaziz òun pẹ̀lú Imam Maliki
wọ́n jọ lùgbà kọ́dá Imam Ahmad ní pé la ahada fil madinati yafqa'u ba'da Malik ní kò sí ẹ̀kà kan lẹ́yìn Maliki àìwọ́n mi ara Imam Maliki ẹni tó wá mọ̀ ìmọ̀ fíkí tó ẹni tá sọ yìí kò sí má Imam Ahmad ló sọ ọ́ lẹ́yìn ìgbà náà Imam Maliki ma wá sọ̀rọ̀ kan ẹ̀kọ́ ní fún gbogbo àwọn àfá wa Imam Maliki ní pé la yu'adhab qawmun wa fihim ibnu Abi Hazim Ọlọ́run ò ní fi àjẹ́ àwọn ọjọ́ kan tí ibnu Abi Hazim ní bá ń bẹ láàrin wọn ṣàìtẹ́síkà tó lágbára wọn Imam Maliki ní sọ fẹ́ ìtajọ ló ìgbà gbọ́mí kò tó Imam Maliki o ẹgbà ti sọ ní ìsìn àmọ́ Imam Maliki ṣe gẹ́ni ọmọ fálù rẹ̀ ìgbà àrùn òun náà nímọ̀ àwọn ọjọ́ kò ní parun tí Ibn Abi Hazim bá ṣe gẹ́ni tí bá bẹ̀rẹ̀ lọ́dọ̀ wọn kí ló fi burú jù wọ́n bá ráfà ọ̀rọ̀ yìí ẹ̀dàkùn ẹgbọ́mí dáadáa o kí ló burú jù wọ́n bá ráfà tọ́lọ̀ fún nímọ̀ recognize ẹ̀ káyàn ṣàǹfààní lọ́dọ̀ rẹ̀ kò sí ló burú mẹ́ ó lè má nímọ̀ tó àmọ́ ní tó náà ṣe gẹ́ni tí ń dí ó sọ ìláti sọ̀rọ̀ yìí bàbá wà àwọn àfáà wa láwọn àfáà Sunnah ń bẹ o tí wọ́n ń ṣe àmọ́kọ̀kọ̀ tàbá ṣe wá wo àwọn súfíhùn ẹgbẹ́ tí wọ́n sì pẹ̀lú ara òdodo nìyàn o mo ń sọ nípa ẹ̀kẹ́ mọ́ ní pé wallahi tó bẹ ní yìí jẹ́ súfí tí ń jẹ́ mo tó ọba ẹbá yọ súfí kò láàrẹ̀ à ń bá wà Sunnah láàrẹ̀ àwọn méke wọn kìí sí yóò jẹ́ yóò lọ yóò yìí tó sọ pàtàkì àwọn lágbájá yìí náà ẹ̀dá Ọlọ́run ṣe dáadáa fún wọn náà ó sọ àmọ́ ìjẹ́ súfí yẹn ló ṣe gẹ́ni ọba jẹ́ bọ́ bá rí ẹni tí ó tó ní àwọn àfá yìí wọ́n sọ pé kó gbádànù ọmọ kí ó lò sí ń jẹ́ sí ọmọ kí ó ní jẹ́ fún lóòótọ́ àmúní ní ṣe gẹ́ni tí ń dì Imam Maliki ṣe báyìí fún kíni Ibn Abi Hazim tẹ́síkẹ̀ tó lágbára ní afá yìí ni wọ́n ń gbà àdísì wá látọ̀dọ̀ ikú àná sọ́lá ní pé látọ̀dọ̀ Abi Hurairah ikú ànábì ní pé idha stayqaza ahadukum min manamihi tí yàn kanu ibá jí lójú oorun fatawadda'a tó wá lóhun sàlùwàlá falyastanthir thalatha marrat kó yá fímú ẹlẹ́mẹ́ta o àdísì mi ìgbéwà pé tó bá ti jí lójú oorun lọ fímú ẹlẹ́mẹ́ta àmọ́ kan gbéwà tẹ́ ẹ bá sí kíni tẹ́ bá sàlùwàlá ẹ fímú lẹ́mẹ́ta fa inna ash-shaytana èsù tẹ́ rí yẹn yabitu ala madha khayr shumihi ìmọ̀ sùn ní mú ní ibẹ̀ ní ó sùn sí imú tó súnmọ́ bí ọpọlọ ní o ọlọ́mọdé ṣe tó ó jásù bí ọpọlọ bá ibẹ̀ ní ó lọ tó sí lórí jẹ́ tí yàn bá sín ẹsẹ́ kí ni ẹkì yarhamukallah èso a máa dú síbẹ̀ ẹlòmí yóò difficult fún láti mí ẹlòmí yóò difficult láti kó dìde lórí tó bá ti sùn àwọn bá ti yí báwọn lọ fi omi símú pẹ̀lú ògo Ọlọ́run òun ó dá lójú ẹ̀ ọbẹ̀ ẹ̀nàbílá nánkàlẹ̀ ànábínú sallallahu alayhi wa sallam tó bá ti sí rẹ̀ èso wọn kó mẹ́rin omi lágbára iná lésù ẹ̀wọ́ mi tó mi bá ti sí yóò sì gíní yóò pa ní idha istayqaza ahadukum min nawmihi tí yàn kanú ibá jí látojú min manami látojú ohun ẹ̀ fatawadda'a tó wá sàlùwàlá falyastanthir thalatha marrat kó yá sí kíni kó fímú lẹ́ẹ̀mẹ́ta fa inna ash-shaytana èsù tẹ́rí yẹn yabitu ala khayshūmihi ìmọ̀ sùn lórí mú ni èsù wọ́n tóbi ní pọ́lọ̀sẹ̀ á lè gbá mú àwọn ẹ̀dá àlìjẹ̀nú àwọn màláíkà Olúwa ń fún wọn lágbára kò sí tí wọ́n lè dì wọ́n lè dàtẹ́gùn wọ́n lè kéré wọ́n lè tóbi Ànábì tó ní pé èsù rìn níbi wọ́n náà ń pè níbi páìpù ara wa sọ́wọ́n ni wà lè tó sí bí mú wa mọ́ fi láká ìjẹ dájọ́ ìyàn kan lè lo 120 years mọ́ káwọ́ ẹlòmí òkè máa lánú ẹ̀tí mọ́dà kẹ́ náà sọ́rọ̀ nínú Egypt mọ́ káwọ́ ẹ̀mọ́yìn wọn náà tí ó náà yíò àti kí wò yí ọba yìí sáyẹ́nsì lẹ́bí ń dájọ́ ni nítorí pé èèyàn ló ṣe é sì báwọn náà pọ́gámì rẹ̀
àná prógámì ẹ pé kò lè lójú 120 lọ ẹ̀ àti àyè ò lè tẹ́bá sí tẹ́sì kí ni tẹ́sì èmi ẹ̀kanu àwọn ọmọ rẹ̀ ń bẹ mí báyìí oṣù kan ìsàídọ̀ oṣù kejì ìsàídọ̀ oṣù kẹta ìsàídọ̀ oṣù kẹrin ọba ikùn yọ a lọ sí tẹ́sì kàkùn pípẹ́ ní ẹbí ìgbẹ́fẹ́ ní kánsà ní kàkùn sínú kùn yíò nígbà sọ ìlóyún kí ní ìbá tún tóbi sí wọ́n tún lọ sí búrọ́dù wọ́n àrí gangan ẹ lọ sí kíní kan ò ẹ lọ sí ààrẹ ti kíní kan a bá ṣe bí oṣù oṣù káàrùn ẹ̀bọ́n mi pregnant test ò gbé jáde búrọ́dù kíní tá máa ń lò kò gbé jáde gbogbo tí wọ́n lò kò gbé jáde kíní kan ló wá gbé jáde ó ti lóyún ó ti bí máa wò alhamdulillah rabbil alamin sọ ilẹ̀ ẹ̀yìn ìrìn àgbéra lé pé èèyàn lè lójú 120 lọ ẹ̀yà fi deny tó lù àmì sọ olúwa mi náà sọ pé òun mọ̀ sí irú àwọn báwọn ẹ̀rìn alladhina allati lam yukhlaqu kíni mísìlò áfìlì bíláàdì ìdárú gbà àwọn tí mo dá síwájú tẹ́lẹ̀ ẹ̀gbọ́ta nẹ́bí ń sàlàyé pé tọ́lọ̀un sì dá nẹ́bí Ádámà ó gagẹ̀ sáré tó dánú dá nẹ́bí Ádámà rẹ̀ Dr. Amasa tó wà ní general òun náà ga tó wá ga tó rí lájà nẹ́bí Ádámà ẹ̀wà ń sọ pé kìnnìkan èsù a máa sùn ní mú a máa sùn ní kíni ní mú ọmọ ènìyàn a máa sùn bọ́bá sì wo bá náà ṣe rúkíá àwọn ọmọ táà ń sọ ìyàbẹ́ tó bá jòkó mẹ́ àtìyànú sì wárí ẹni ó wọ́ náà ní ngbọ́lọ́wà òun bẹ níbi ilé ẹ̀ báyìí ìmí ọlọ́run bẹ ní kíni níbi ẹ̀yìn ẹbẹ̀ lòun dó sí tẹ́ẹ̀bá wá ń gbá yóò sì máa pariwo ẹsì àtìyànú gẹ̀gẹ́ bá ń bá sọ̀rọ̀ ngbọ́lọ́wà wà òun bẹ lọ́rùn rẹ̀ ibi ọ̀run wá dó sí bẹ̀ lòun wà o ẹmẹ́gbà mi o tẹ́ẹ̀ bá sì ń gbá yóò sì máa pariwo ọ̀hún èyí sí kí ní àbí tí wọ́n lè ń gbẹ̀rùn àdìyànú tó bẹ jáde jọ mí àtàpàkọ̀ wáyé lọ́gbà jáde àtàpọ̀ ẹ̀kọ́ ẹ̀bọ́dá kóòsì bóòlù sí lè gbà bóòlù sí kóòsì mẹ́ ọlọ́run ló mọ́ tó ṣe sí àwọn àfáà dáwọn àfáà wà pàwà rẹ̀ àwọn àkàrí hùn màjásí lọ́lọ́ ànábì ń sọ irọ́ kìí sí màjásí ní àyẹ̀dọ̀tí ni mú ibẹ̀rẹ̀ wá lè sùn máa ń dó sí tó fà tánàbí sọ bẹ̀rẹ̀ rọ́ ní tánàbí sọ fún àwọn sẹ̀mí náà kí ni wà fàánà nítorí náà ànábì ìsàstọ́ ìkọsọ̀ ahadukum min manamihi tí yà kanú ibá jí lójú oorun fatawadda'a tó bá sálù àlá falyastanthir 3 marrat ó yọ ó fi mú ẹlẹ́mẹ̀lú lẹ́ẹ̀mẹ́ta fa inna ash-shaytana èṣù yabitu ala khayshūmihi ní máa ń sùn lérí kẹ́ni lérí mú ma sùn nínú mú yẹn ni ọ̀nà ìgbà táwọn sì máa ń gbà wọlé ṣùgbọ́n náà rẹ̀ ẹ̀rí pé gbogbo infection ló kálukú ní lónìí níbi àwọn smoke yẹn ni pollution tí máa ń ṣe láwùjọ ibẹ̀ láti kó àrùn jù lẹ́yìn náà ẹnu tí mú ló pọ̀ jù ẹ̀rí pé gbogbo wa ti yá ní kílà mọ́ lò mask because true yẹn làwọn fi wọlé jù Islam wà fẹ́ já lárùn wọ́n bá jí ń sára nílẹ̀ máa olójúmọ́ ó fi gbogbo ọtí yẹn mú olúwafẹ́já sórí rẹ̀ ní òfẹ́ nira fún wa náà bí ayé yàdéríyà yastanthir akhbarana Musa bin Abdurrahman qala haddathana Husayn bin Ali an Zahida qala haddathana Khalid bin Alqama an Abd al-Khayr an Ali annahu da'a بوضوء فتمدمد واستنشق ونثر بيده اليسرى ففعل هذا 3 ثم قال هذا طهور النبي صلى الله عليه وسلم. àwọn lè kọ́tà hadith látọ̀dọ̀ àfáà wa ní òun náà kàn lọ́jọ́ kan náà ní ó ráwọn èèyàn tí wọ́n pọ̀ kọ́dẹ̀ rẹ̀ gbàwá mi wọ́n ti kírun tán àyàkọ́ wọn lẹ́kọ̀ọ́ because àwọn sálàfù máa ń wo jùkú àwọn èèyàn láti ṣàǹfààní fún wọn indẹ́sì lè ṣe fáwọn èèyàn láǹfààní jù oníkẹ́ẹ̀kọ́ nípa ẹ̀sìn wọn ọ̀dágan o ẹ̀mẹ́wàá wà ní assembly yìí ẹ̀dàkùn pò láti mọ́ ìjẹ́ náà jẹ́ sàlàyé fún wa ẹmọ agbóhun tó ń kálukú ma sọ ẹmọ lè sí sí ẹ̀fẹ́ ìjẹ́ náà ẹkọ̀ ọlọ́ owó nìkan sí bàgé kan náà ni ẹ gbọ́dọ̀ fọwọ́ kan o tó tó bá wọn ọdá ká máa fáyẹ̀ lẹ́kọ̀ọ́ pẹ̀ sí àfá àlíkà ráwọ̀ èèyàn jọ kan tán pọ̀ ẹbá gbájá lọ láwá àti ìsúsẹ́
kò sí láì fi mẹ́ tí a bá da omi ìsúsẹ̀ sínú kí a ní ìsúsẹ̀ kí a máa fi sàlọ̀lá kò sí láì fi mẹ́ àwọn àbá náà àwọn náà ní evidence tàbí ṣe léyìn èyí tí ó bá ṣe evidence sí lásìkẹ́ni lásán afáàlẹ̀ ẹ̀bá gbé ìsúsẹ̀ akàdísì wájú ní ìsìn fatamabnuk afáàlẹ̀ bá yọ nínú western shark ó ṣe kíni ó fi omi símú wọnẹ́fẹ̀ ó sì fi omi síta bí yẹ́dì ilẹ̀ yóò sọ̀rọ̀ pẹ̀lú owó sí ní ẹ̀bọ̀mí bí yẹ́dì kíni wà fọ̀tún sí báyìí wà sí kíni wà fún sí ó fi pín síta ẹ̀bọ̀mí fafa'ala hadha thalatha ó sì lẹ́ẹ̀mẹ́lú lẹ́ẹ̀mẹ́ta thumma qala ó wá sọ báyìí pé hadha tuhuru nabiyillah tánàbí ṣe máa ń ṣe rí o tánàbí ṣe máa ń mọ́ra rí àwọn ń sálọ àlá ọwá ń fomi símú ọ̀tọ́ àkọwọ́ tó fẹ́ jáde ọ̀bùn ní ọ́ tẹ̀lé súnà nábì ẹwọ́n mi owó sí ló ṣe kíni ló fi ṣe tánàbí ṣe máa ń ṣe nìyẹn kọ́lá ń bí ẹsẹ̀ gan náà akàtí kọjá ibẹ̀ ní àbá á sì débẹ̀ ó súnmọ́ ká débẹ̀ á débẹ̀ mọ́jà ní àpàdà débẹ̀ ní àbá fẹ́ fọ́ ẹsẹ̀ tó ti bá ní ìsìn inṣáàlá ọwọ́ wùlá mọ́ fi ń fọ́ ẹsẹ̀ ọwọ́ wùlá mọ́ fi ń fọ́ ẹsẹ̀ àdébẹ̀ inṣáàlá náà báàbù ghasli wajhi náà ní dúró báyìí ẹjá kìlẹ̀ ìkásọ̀ àgbà question. أخبرنا قتيبة قال حدثنا أبو عوانة نعم. عن خالد بن علقمة عن عبد خير قال أنبأنا علي بن أبي طالب رضي الله عنه وقد صلى فدعا بطهور فقلنا ما يصنع به وقد صلى ما يريد إلا ليعلمنا فأتي بإناء فيه ماء والطست فأفرغ من الإناء على يديه فغسلها ثلاثة ثم تمدمد واستنشق ثلاثة من الكف الذي يأخذ به الماء ثم غسل وجهه ثلاثة وغسل يده اليمنى ثلاثة ويده الشمال ثلاثة ومسح برأسه مرة واحدة ثم غسل رجله اليمنى ثلاثة ورجله الشمال ثلاثة ثم قال من سره أن يعلم وضوء رسول الله صلى الله عليه وسلم فهو هذا. أنا ترى فهو علي قد صلى wọ́n ti kírun tán pẹ̀lú àwọn èèyàn bóyá wọ́n observe kan pé àwọn èèyàn pọ̀ nígbà nǹkan sálọ̀ láti wọ́n rárá láti dáadáa fàdá àbí tọ̀hó ẹbá ń gbé agbálù àlá àyàwó wọn báyìí wọ́n tó kírun tán fún àtánìsì ọ̀tún wọ́n ń bèèrè agbálù àlá faqulna ma yasna'u bihi kí ló tó fẹ́ fomi sí wa qad salla ó ti kírun tán ní ìsìn tẹ́lọ kálukú ma sọ ọgbà kí lọ tó fẹ́ fi kí lọ fẹ́ fomi ṣe ní ìsìn ìbá ìsẹ̀ kírun tán náà ní àtìbá náà kírun tán ma yuridu illa liyu'allimana àwọn kan àwọn afẹ́ kọ́ alẹ́kọ́ ní o àwọn ẹkọ́ alẹ́kọ́ ní o ẹjá farabalẹ̀ fa utiya bi ina a bá gbé ìgbàlù aláwá fi ìmá omi bẹ̀m̀bẹ̀ watast àti ìsúsẹ̀ fa afraga min al-ina ọba da omi láti ibi ó da omi láti ibi gbá alayade ìsìyọwọ́ ẹ̀ kò tọwọ́bọ̀ ó jọ ti Usman náà nù fagasala thalatha ó fọwọ́ ilẹ̀ mẹ́ta thumma tamadmada wastanshaqa thalatha ó fín ojú ọnúnù ó tún fín mú lẹ́ẹ̀mẹ́ta ẹ̀kọ́ kan nìyẹn ìyẹn lè bomi sọ́wọ́ báyìí ẹ̀fíkẹ́ ọwọ́ kan tó wù yí o ló fi yọ nínú lẹ́ẹ̀mẹ́ta òun náà ló fi fímú lẹ́ẹ̀mẹ́ta ó sì lè mọ́ yọ nínú kó tún ṣe kíni kó tún mọ́ fímú ẹ̀kanu kó tún yọ nínú kó tún fímú ó tún ṣe ẹ̀gẹ́jìnú kó yọ nínú kó tún fímú ẹ̀kẹta ó lè ṣe báyìí gbogbo Ànábì sí sallallahu alayhi wa sallam thumma tamadmada wastanshaqa thalatha min al-kaffi láti bí ọwọ́ yẹn alladhi ya'khudhu bihi al-ma' tó fi bomi ẹ̀ náà ni ọwọ́ kan yẹn náà ló bí sí ẹ̀bọ́n mi súnà náà ni
kò dìgbà tó bá ń gbé àwàbọ̀ aláwọ̀kọ́ àfihànúnù àbẹ̀lẹ́gẹ̀ẹ́jì àfihànúnù àbẹ̀lẹ́gẹ̀ẹ́ta àfihànù súnmọ̀ náà lòun náà níjọ́ mi omi lè máa kọ́ níjọ́ mi ò lè máa òun jáde sàárá láka ìmọ̀ ọmọ mi lọ́wọ́ ọgá búlẹ̀ kẹrẹ ni ó ṣọ́tí táìmù fọ́tò tó ń ṣe kíni ó tún búlẹ̀ méjì ẹ bá mọ súnà ládò ní bọ́mọ lọ́wọ́ ẹ̀gbọ́n mi ẹ bá mọ súnà ládò ní bọ́mọ lọ́wọ́ rákàkọ́ wà bọ́mọ lọ́wọ́ ọwọ́ kan náà ló wù ibẹ̀ ló sì máa ṣe kíni ló ti yọ nùnù ibẹ̀ náà ló ṣe kíni ló ti fi mú ثم غسل وجهه ثلاثة lẹ́gbẹ̀ẹ́ náà fáwọn afojú ẹlẹ́mẹ̀ta وغسل يده اليمنى ثلاثة ó fọ ọwọ́ ọ̀tún ẹ̀nà lẹ́mẹ̀ta ويده الشمال ọwọ́ sí náà lẹ́mẹ̀ta ومسح برأسه مرة واحدة àfá lè pa ilẹ̀ mélòó ẹ̀kan ṣoṣo ثم غسل kí mọ̀ pé ثم غسل ẹfi red light sí ó wá fọ ẹsẹ̀ ọ̀tún rẹ̀ ثلاثة lẹ́ẹ̀mélòó ó fọ̀ ní àbópa ta ló fọ̀ Àlì ẹ wá wo àwọn Ṣíà ní ìsìn àwọn òní fọ ẹsẹ̀ wọ́n kàn pa ní ẹ̀yẹ pé Àlì lẹ́ ń tẹ̀lé àfáàyín ló sí gíní ó fọ̀ yìí tẹ́ mọ́ kí ó tó àfáàyín ni ó fọ̀ ní kò pa ibi tó bá nírun là ń pa ẹ̀bọ́n mi eríkèríkè ara àmọ́ sí kíni a máa fọ̀ ni nítorí ìdọ̀tí kó mọ́ ni ẹ̀bọ́n mi wọ́n fojú ara ní kò nírun wọ́n fọwọ́ ara ní kò nírun wọ́n fọwọ́ yìí náà ara ní kò nírun bẹ́ẹ̀ náà lẹ́sẹ̀ fọ́ ẹsẹ̀ àfáà yìí náà sí kíni ó fọ ẹ̀ẹ́jẹ̀ tẹ́lẹ̀ ẹkà gbé láti máa fi bá nǹkan jẹ́ ni lẹ́yìn ìgbà náà àwọn tí kí ó kan òye tí wọ́n kí lọ́dọ̀ àwọn àfá kọ́lá àfá Jarir Muhammad bin Jarir Tabari òun náà sí kí ni òun náà ní pí ẹlẹ́ pa àìmọ̀kan ló ń sọ́rọ̀ àfá Muhammad bin Jarir Tabari kò ní ẹ máa pa ó ní ẹ máa fọ́ ni àmọ́ misquoting ṣẹlẹ̀ ìyàkan náà wọ́n sú nínú àwọn Ṣíà àbúti gbàgbórúkọ nasabu ẹ̀tẹ́yẹn ni òun náà ń jẹ́ Muhammad bin Jarir òun náà máa ń ṣe tíra ẹ̀wọ́n mi Muhammad bin Jarir òun náà ń jẹ́ orúkọ ọmọ tí ẹ̀ náà jẹ́ Jáfàrù wọ́n pè ní kíni Abu Jáfàrù Muhammad bin Jarir ilé náà orúkọ ọmọ tí ẹ̀ náà jẹ́ kíni Jáfàrù Abu Jáfàrù àmọ́ tí eléyìí Tabari ni tọ̀hún Khaisumi àbí kíní kan lòun jẹ́ òun náà ń ṣe tíra àwọn akọ́dá Sheikh Muhammad bin Jarir Abu Jáfàrù náà sọ Tabari ló wíhun àwọn tàbá kí ó dáwọn àfá tẹ́sí ma ń dá nǹkan olóòrùn àfá ìbùn jẹ́rì Muhammad bin Jarir Tabari kọ̀ fara máa kí ẹ ma sí kíni kí ẹ ma ń pa ẹsẹ̀ ní a máa ń fọ́ ní náà thumma warjilahu shimali thalatha ọfọ́ ẹsẹ̀ náà lẹ́ẹ̀mẹ́ta thumma qala àfá àlíwá sọ báyìí pé man sarra'u ẹni tí ó bá máa dùn má ẹni tí bá ń fẹ́ ìdùnnú an ya'lama wudu'a rasulillah tó fẹ́ mọ́ bóòlà nẹ́bí sí ma ń ṣe àlùwàlá fa huwa hadha ohun rèé ayọ́ kí mùsùlùmí mọ́ bóòlà nẹ́bí sí ń kírun ìdùnnú ló jẹ́ fún mùmìní kí mùsùlùmí kó mọ́ bóòlà nẹ́bí sí ma ń ṣàlùwàlá ìdùnnú ló jẹ́ fún mùmìní kí mùsùlùmí kó mọ́ bóòlà nẹ́bí sí ń gbààwẹ̀ ìdùnnú ló jẹ́ fún ọ bóò náà sì wá sọ mọ́ ibi tá nẹ́bí sí ń ṣe nǹkan rẹ̀ ọmọ wá bínú ẹ̀tún dénú ọ̀tún dé súnmọ̀ ẹ̀kan dénú wọ́n sàlàyé nǹkan tí ó dùn mọ́ ẹ̀yìn tàbí bí ṣe máa ń sínú Allahu Akbar alhamdulillah inú ẹ̀ kó dùn ní ẹ̀gbọ́mìé tàbá sọ mọ́ ẹgbẹ́ táwọn babalábàbà rẹ̀ ṣe máa ń sí ìyàwó rẹ̀ ní ọwọ́ adùn Allahu Akbar ẹlà ti jàrọ bàbá ni àwọn aṣọ ọmọ ìtàbí bí ṣe ń ṣe nǹkan rẹ̀ ọwá ń bínú ìkan ti kọlù ọ̀hún ìkan ti kọlù ọ̀hún kò yẹ kó máa rí bẹ́ẹ̀ ẹjá chẹ́kì mọ́ni wá ànábì láàfin nǹkan jọ ànábì lọ́lọ́run gbé nǹkan fún fèsà wá gbogbo nǹkan tàbà ṣe pátá níbi jọ́sìn ìfẹ́ ọba jíjọ tànábì ká gbé kalẹ̀ tànábì rẹ̀ ká mọ́ wá wọ́n ní báyìí ànábì ṣe sí ìyàwó wọ́n ní ó ṣe táwọn àbá ṣe ń ṣe ní kó bà lè ríṣẹ́ sí rí kò lè rí ju pé kíni ẹ̀lálùbáríkà ń bẹ̀ lọ wọ́n ní kò dá ẹ máa sa ìsun òru
wọ́n ní pé ọ́ tán ṣe máa ń ṣe náà nù Ànábì ní pé aláìrẹ́ sùn àìsáìsùn lóru lẹ́yìn ìṣá ìwọ́n kálukú lọ sùn ní àwọn wá kó wà wọ́n di mọ́sá ẹ̀wọ́n ń sí ìyàwó lérí pé ẹ̀ ń sáìsùn dago kan dago méjì dago mẹ́ta dago mẹ́rin ẹ̀wọ́n ní tẹ́sí máa ń ṣe ńlẹ̀ nínú ànípa àṣẹ́rí búnù ó dá ara rẹ̀ kò ní gbẹ́rù ẹ̀bá sí ìyàwó láàárọ̀ mọ́kàn mẹ́yìn wà bẹ́ẹ̀ sábò ní o èyí tó wọ́ sí jù láàbá ń sòkú tó tàà sí ń ṣe àti wá sọ di ayẹyẹ àti wá sọ di afẹnú láti mọ́ pàṣẹ ọ̀rọ̀ kọ́dà ní sọ nípò òkú má a máa fi tààfà ọ̀rọ̀ tàà ìsọ tẹ́lẹ̀ a máa wá tàá Ànábì ikú náà táwọn bá kìlọ́kọ́ sí ìjọ aláwọ̀kọ́ ló ṣe wà sí ẹ̀dàmì lóhùn súnmọ́ ló sí ìjọ kejì ẹ̀dáhùn sáì ló sí ìjọ kẹta afọ́ àbúwásà náà sọ̀rọ̀ ni ẹ̀yìn tí súnmọ́ ló sí ìjọ kẹni Khadija náà kú náà sáì lónìí afọ́ àbúwákì ló ṣe wà sí nírọ̀lẹ́ àbúrẹ́ àjọ ṣe nírọ̀lẹ́ wọ́n ń ṣe bí ayẹyẹ ọba mú náà ìbànújẹ́ gbọdọ̀ wà ẹ ti gbé ìbànújẹ́ jẹ́ kó ìbànújẹ́ gbọdọ̀ wà ayẹ ńláńlá lọ ẹni tó sáàfù lú more than 40 years wọ́n yí gbogbo ẹpa lọ́lọ́ ní bá sí òsì kan ṣẹlẹ̀ àwọn àjẹ́ àjẹ́ àfàbọ́ àfàsọ́rà àfàtẹ́mí kótókò tó lẹ́lòmí tó yẹ kó sọ fún ìyàwó ẹ̀ṣẹ́ sùúrù nínú ẹ̀tọ́ ọlọ́run jogbo ẹlòmí náà mo sọ ó di afẹ́nù ẹni sọ̀rọ̀ síra wọn bá bá ti sí tánàbí gbé wá káàsì mọ́ ìrìnrìn rẹ̀nù ẹ̀dàkùn mẹ́sẹ̀jì lélé yìí mẹ́sẹ̀jì ní àwọn èèyàn kú fáwọn èèyàn láńlá nínú ìsìláàmù wọn sí táwà sí ń ṣe yìí níbo láti gbé jáde Imam Malik kú sábìrà mọ́ ìbò kọ́ sí ló ṣe alákọ̀ọ́kọ́ ni àbí yáyá ló síjọ́ ìjẹ́lẹ̀ kejì ẹjẹ́ mà Malikiya ni wá ó ní tí Ibn Hajj sọ níbi al-Madkhal ó ní gbogbo orújò kó bá yẹ àdẹ́rálẹ̀ ni alùlówà ń bẹ́ẹ̀ kó bá mú náà kó bá mú ìlú àfáà ní àfáà lẹni tó kú ìmọ̀lẹ́ ẹ̀ká tákà pẹ̀kì ní yọ̀ bá mú ẹ̀ríre ẹkọ́ mọ̀ wá àwọn àwọn ń ṣe kàmẹ́wà jẹ́dínà alẹ́ àbáàdà bóòrà nẹ́bì ṣe ní gbogbo tó kú Ọlọ́run fẹ́ríjì wọn gbogbo tó kú mùsùlùmí Ọlọ́run fẹ́ríjì wọn Ọlọ́run bá kẹ́ wọn Ọlọ́run gbà wọn lẹ́rú Ànábì ní pé àfáà ní pé man sarrahu ẹni tí ó bá dùn mọ́ kó mọ́ tàbí ṣe ń ṣe nǹkan tí ṣe ń sàlọ̀ àlá òun láti sọ fún ọ yóò ìwọ tí wọ́n náà bá fẹ́ sórí ire mọ́ bóòlà nẹ́bì ṣe ń kírun bóòlà nẹ́bì ṣe ń gbáwẹ̀ bóòlà nẹ́bì ṣe ń síyàwó bóòlà nẹ́bì ṣe ń sọ́fọ̀ bóòlà nẹ́bì ṣe ń múra bóòlà bá jí ń ṣe rí bẹ́ẹ̀ ìdùnnú rẹ ni ẹ̀kọ́ mọ́ banújẹ́ wọ́n wí fún ọ ọmọ wa banújẹ́ pé àwọn súnà ń dérù wọ́n tẹ̀ lójú tí wọ́n ní wallahi mo sọ láàárọ̀ ìtún sọ kìí sí kárí mi àwọn àbáyà máa pọ́n wọlé wallahi à ń pọ́n wọlé tààrà wọn kú dáyìí mà ìbá dì ní ara bí ìsọmọ lọ́dún kò sẹ́ni tí ó mọ̀ nígbà bá wá bọ́ta sá fún wọn ọgbà ẹ̀bá délé wá kí wa àádọ́mọ̀ pé ilé òun kò sí wọ́ wá ti délé yẹ́ jókòó ẹ̀jẹ́jẹ́ ni wallahi ìyẹn dáadáa ni wọ́n lọ́dọ̀ àwa in tàà bá sí ń sọ fún ọ̀tí wọn àgbọ́ tọ́ àrígbé ní àbá ti débi tó déhùn ẹ̀wọ́n mi ìyàn dáadáa sílẹ̀ lọ́dọ̀ tí wọ́n náà àfi súnà bá wọn lò àhá ìdàdẹ́ ní títí wa àbẹ́kíyàn kan wá jáde lónìí ẹni tàà mọ̀ pé mùsùlùmí táàrí tí ń ṣẹbọ táàrí gbígbí kankan ọwá ní kìí ṣe mùsùlùmí fún wa á dọ́rọ̀ rẹ̀ wọn padà fún ọ kò sẹ́ni tí ò lè kú sínú bídíà Ọlọ́run ni máa sọ́yàn walaysa kullu ma waqa'a fil bid'ah waqa'at alayhi al-bid'ah yẹn lè mọ́ sí bídíà ń pín ń lọ síbi òkú ń lọ sọ́fọ̀ ń lọ síbi mọ̀lúdí èyí ò yọ́kò mùsùlùmí ẹ dákun wọ́n sàlàyé lè dáadáa ní o èyí ò yọ́kò ní mùsùlùmí yà ń lọ sí mọ̀lúdí kọ́dà ìmọ̀ lọ síbi ọ̀fọ̀ kọ́dà ìmọ̀ ń gbówó ẹ̀lẹ́pẹ̀ ìtẹ́bákà Kùránì wallahi kò yọ́kò mùsùlùmí yàna ò lè sẹ bídá tó mọ́ káfẹ́ra bídá mọ̀ káfẹ́ra ní pé ń lọ síbi sàárè ń lọ kíká sàárè wọ́n ń pè sàárè àbọ̀wọ̀n náà gbé pèsè àmà àbáyì wallahi àmà wọn níwọ̀n bá má wọ́n ta gbogbo wípé àwọn ń gbẹ́bọ
àbá ń jó kinní kan àbá àmọ́ wọ́n mọ̀ àwọn tó sì ń stọ́pù àwọn èèyàn ní ẹ̀bọ́n mi kíyàn kan wá jáde wá fẹ́ fi wá sọ pé yóò ṣe mùsùlùmí má tọrọ àforíjì fún ọ kó ọ̀rọ̀ rẹ̀ yẹn jẹ́ àwọn onígbà because a mọ̀ wọn dáadáa a sì ti kún akíhun lẹ́yìn wọn bá mi kú àwọn nábọ́wájú náà sáwọn adigbígbèbè kíhun fún wa ní bá mi kú àwọn náà lídì gbogbo àìsí kíhun lẹ́yìn wọn àwọn àgbà ìgbí mùsùlùmí ni wọ́n rahimahullah rahmatan wasi'a in táà lè gbà òun ni tẹ́ ẹ̀ ń ṣe òun ẹ̀ ń ṣe fìdáwó ẹ̀ ń ṣe alẹ́ ẹ̀ ń ṣe kìnnìkà ẹ̀ ń dún jẹ́ kalẹ̀ àbá ń sòkú sínú ilé àwòlè ìgbéléyìn ọba ìsìlámù ẹ̀wọ́n mi ọba ìsìlámù àmọ́káwọn agbọ́ ayọ̀ mùsùlùmí wọ́n jẹ́ lọ yọ wọn náà kó ní ìsìlámù ìjẹun wa subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka message pass o pass ìjẹun answer naam question naam bismillah just for emphasis sake ni now torí mo lè sọ pé ó pẹ́ díẹ̀ now káwa náà tó mọ some of the facts tí ẹ gbé yọ lénìí now so mo á fẹ́ kẹ́ emphasize ẹ̀ especially níbi pé à ń yọnu yẹn now ó pẹ́ káwa gan tó mọ̀ pé yíyọ ẹnu ni kì í ṣe pé kéèyàn tó ṣe máa fọwọ́ gbogbo kọ̀rọ̀kọ̀rọ̀ ẹ̀kẹ́ àbí eyín tẹ́lẹ̀mí tó máa ń waste time lórí ẹ̀ so aspect yẹn mo kàn fẹ́ kẹ́. now jazakumullahu khairan last week a ti sọ ipe ìyọnu nù kì í ṣe kó tọwọ́ bẹnu wọ́n tọwọ́ bọnu yóò dami sẹ́nu ìyàn wájú mi rọ́ kíká gbogbo ẹnu yàn idaratul ma ẹ̀rẹ́nì omi ó ṣe kìí ó ṣe ó gbó jùjùjùjùjù kò sí láì rí bẹ́ẹ̀ ìyàn sí nígbé ẹni yóò ṣe kíni ìyàn ó tù tọ́gẹ́ jù báyìí tó ṣe rí nìyẹn àmẹ́pà àwọn fọwọ́ gbó ẹnu irọ́ ọba súnà tànábà Muhammad sallallahu alaihi wasallam ìyàn ó ròyìn kí èèyàn tó sálọ aláàrí a fẹ́ parí kíní ìtàbá parí a sì practical rẹ̀ inshallah jazakumullahu khairan observation tó dáa ní ọlọ́ba dúpọ̀ fún yẹn náà náà pé èyí tó kọ́mọ̀ jù ni pé àwọn èèyàn máa ohun èyí ń fi ọ̀pọ̀lọpọ̀ èéfín wọ́n máa fọwọ́ sí báyìí náà ṣé ìyẹn náà ó lọ pẹ̀lú síríà ìyẹn gbọ́dọ̀ máa tọwọ́ bomi àti bọ̀bú ìyẹn ó fin ni àlẹ́bí ò ní pé kẹ́ ẹ pa ó ní fọ́lì extension ìyẹn ó fà ní ẹ̀wọ̀n mi ìstinṣà kí yẹn fà ẹ̀wọ̀n ìstinṣàkínà àwà à ń fa tẹ́gùn sí mú tẹ́gùn yìí dáa ẹ fà tí ó débi etí yín ẹ gbúrò létí ẹ̀wọ̀n mi ẹ fin mọ́jọ pa ilé rí o gbígbé rẹ̀ fin asá mọ́jọ lọ́rùn tí èèyàn bá mísì ìrun ashri now so wá fẹ́ kí wọ́n á ti fẹ́ kí Maghrib ní mosque now so ó join imam láti bá wọn kí Maghrib ẹgbọ́n sọ lè kí ashri wọn bá wọn àbí yóò padà tún Maghrib yẹn náà kí tó láláfà kan ní tí wọ́n bá kí bẹ́ẹ̀ ó ní kí ashri bẹ́ẹ̀ kó lọ bẹ́ẹ̀ ẹni tó fẹ́ kírun pẹ̀lú àwọn tó ń kírun mẹ́gbùn tó sì jẹ́ àṣù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó jẹ́ ẹ̀rùn àṣù ó wá rí wọn láti mẹ́gbùn lọ́wọ́ ṣé kọ́ máa bá wọn kírun mẹ́gbùn ìwọ̀n àṣù pẹ̀lú mẹ́gbùn táwọn kí ni àti kọ́ bá wọn kí mẹ́gbùn pẹ̀lẹ́sẹ̀ wá kí àṣù tiẹ̀. Naam, alhamdulillah, salatu wassalamu ala rasulillah. Ọ̀nà méjì ló fi lè gbà wá. Asitulillah, ẹ dákun lẹ́yìn mẹ́. Àwọn ẹ̀yà dìsọ́ọ̀pù yẹn. Ẹ dákun lẹ́yìn lọ́rùn wọ́n láwọ́ obìnrin ọ̀nà méjì ló fi lè wá tí yàn bá tí wọ́n kí mọ́gúrúbì lọ́wọ́ lásìkò gbà tí mọ́gúrúbì ti fẹ́ jáde tíṣà ti fẹ́ wọlé ẹ̀wọ́n mi tíṣà ti fẹ́ wọlé láà kò lè tó ìṣẹ́jú mẹ́ta sí mẹ́rin mọ́gúrúbì yóò kásẹ̀ lẹ̀ yóò kí mọ́gúrúbì bẹ́ direct yóò kí mọ́gúrú pẹ̀lú wọn bẹ́ẹ̀ kọ́lọ̀ bá gbẹ̀yìn nìkan lẹ́fẹ́ kí ẹ kí mọ́gúrú ní ẹ̀rọ wa sálámà tán ẹsẹ̀ wà lọ kíkí ni alásàrì bíkọ́ kí mọ́gúrú náà títà mi ẹmọ́ tó bọ́mọ yín lọ́wọ́ àmọ́ tó wá jẹ́ wípé normal time nígbà mọ́gúrú ìsún sẹ́kù ẹgbọ́n mi ẹ̀dà níyàn
asri lẹ́yìn tí kí magrubi ọlọ́bẹ̀ wọ́n sálámà èyókè múrákà kan wá ní ẹfì kíni ẹfì pé lẹ́yìn ìgbà ẹ̀sẹ̀ wá sí kíni ẹsẹ̀ wá kí magrubi ẹ̀ because ó súnmọ́ kẹrẹ lómi tí ó tí kí magrubi lẹ́yìn tó kíni ẹjọ́ kí wallahu ta'ala a'lam àbọ́kọ̀ máa dá kò dá púpọ̀ kò tẹ́ dá pàápàá kí ẹ máa lọ́rùn láre kódà especially ìwọ̀n alásàrí lágbára Ànábì ní pé ẹni yóò kọ́nà ní ìsìnkú aláàfẹ́ pé man fata salat al-asr ẹni tí ìrun alásàrí bá bọ́ fún kó sófò ọmọ ẹ̀ kó sófò owó ẹ̀ ó sì dá fún kó sófò owó kó sófò ọmọ ẹ̀ ó dájú fún káàsì ìbọmọ lọ́wọ́lọ́ àdísì aláàfíà àdísì kan nìkan tí masánà rẹ̀ dáadáa ọjọ́ ti pẹ́ ní mo ti ká ẹni tó bá fi wọn alásàrí kalẹ̀ tó fi bọ́ dákàlà náà yóò wọ́n náà ìwọ̀n alásàrí ọlágbára púpọ̀ jù ìyẹn rí aláre because aṣòro gba ọlá máa ń gbádùn sẹ́ ní tó lágbára díẹ̀ wà Nábì Suleiman alayhi salatu wassalam sẹ́yìn bó lásìkò bí zúrì tó zúrì tí ó ti wọlé zúrì ti kọjá alásàrí ń fẹ́ wọlé tán ní wọ́n bá kó ẹ̀sìn dé àwọn ẹ̀sìn àgáwùwà ìwọ̀n ń kà wọ́n yá ẹjọ́lẹ̀ ìsíbẹ̀ ìwọ̀n kẹsìn yìí ẹ̀sìn tó pọ̀ 1000 ẹ̀sìn ìwọ̀n ń kà rẹ́mọ́sí alásàrí ti bọ́ ọmọ lọ́wọ́ nù yéè alásàrí bọ́ ọmọ mi lọ́wọ́ hatta tawarat bil hijab tó ń fi wọ̀ rudduha ilayya ẹbá kó gbẹ́ sí yẹn ọ̀pá ogun ọfọ́lọ́wọ̀n kí mo dúkìá tó sì kíní kí n wéṣì ẹ̀ ó pè mí jù ká lásàrí bọ́ fún mi ní tó ṣàgálà mi rèé làwọn àfáà ní pé ó lọ́sẹ̀rẹ̀ fún àfáà wa àwọn èèyàn kọ́yẹ̀ pẹ̀lú ìbẹ̀rẹ̀ Ọlọ́run ọba pẹ̀lú tẹ́rìbíyà iṣẹ́ tó wọ́n bá ń ṣe tánà sọ̀rọ̀ yíwá dé tó wọ́n fi wá lọ kí òun lásìkò owó tó bá rí bẹ́ẹ̀ lọ fi sàárà tó fi ní ìbìnrin Ọlọ́run bá lé owó yẹn ó ẹ̀gbọ́n mi ìgbàtà ń dákàrà yìí àsìkò mọ́jáwìrì ni àwọn ẹ̀wọ̀n ń bí ìṣó tí ìṣà ìdáyẹ̀ rẹ̀ ó yámọ̀ kí Ọlọ́run gbà owó ohun ẹ̀gún ni o iṣẹ́ wò láwá ń ṣe tààrẹ má lọ kí òun lásìkò bẹ́ẹ̀ iṣẹ́ báńkì ní àláwà gbíṣẹ́ yẹ kalẹ̀ in tí ó bá ti kọ dí ọ ọ̀rọ̀ lánú àfáàrù kẹ́lẹ́ ti lọ ẹ̀ṣẹ̀ wọn lọ́lánú iṣẹ́ tẹ́ bá ti ṣe tí ó àfẹ́tì rún ní ẹgbẹ́ kalẹ̀ Allahu ta'ala a'lam now ní gba question ní ká pín question wá háyá Assalamu alaikum ẹ̀rọ tí wọ́n bá ń kí ìrànlọ́wọ́ ìbẹ̀rẹ̀ká ẹlẹ́ẹ̀kẹta so ìyẹn wá ṣe mistake forí kan lẹ́yọ̀kan yẹn ṣe sùjúdù ẹyọkan yẹn ti wá dìde sókè fẹ́lẹ̀kẹ́ bóò ni ó ṣe sùjúdù sáwì níbi ráká ẹlẹ́ẹ̀kẹta so ìyẹn ṣe sùjúdù ẹyọkan sí kí o ṣe sájídà méjì kí o forí kan lẹ́ẹ̀mejì ẹyọkan ni ẹ ṣe tí ẹ fi wá dìde lọ síbi ẹlẹ́ẹ̀kẹrin bóò ni ó ṣe ìyẹn ti ń kẹ́lẹ̀kẹrin lọ ìyẹn mẹ́tì náà ìyẹn ti ń kẹ́lẹ̀kẹ́ ìyẹn ti dìde fẹ́lẹ̀kẹ́rin yẹn wá rántí pé ọ̀kan ní ẹ́sẹ̀ bóò ní ìyẹn ti dìde tí ẹ̀ ti dìde yẹnyẹn ó ti sọ́lọ́rùn mọ́ ṣàárá tí pé ọ̀kan ní ẹ ti káńsù lákẹ́lẹ̀kẹta lẹ́ẹ̀sẹ̀ padà wá ó ti káńsù èyí tí ẹ̀ dìde ìdílé lẹ́ẹ̀kẹta ó dìde lẹ́ẹ̀kẹta automatically bí ẹ bá ti kú níbi rúkúnù kẹtẹ bọ́ sí ibi rúkúnù míì rúkúnù tẹ ti gbàgbé hùn níbi rákà tẹ ti gbàgbé rúkúnù kan yẹn ó ti wà káńsù ẹlẹ́kẹta nù ẹ̀sì wà kí rákà mi tó di tẹbá sálámà ẹwà sí sùjúdù kẹni bàdí ojú wallahu ta'ala a'lam náà a ní pé ìyàkan láyé Imam Maliki ròyìn dáadáa onímọ̀ tó Imam Maliki táwò kí ló kọ́ntọ̀ aya now Abdulaziz masha Allah àwọn àgbàlagbà ń tẹ̀lé wa o Allahu akbar subhanallah masha àgbàsíkò lẹ́jẹ̀ wà tẹ́wà ní fásí o barakallahu fikum masha Allah
èèyàn sí ẹ̀ tí ẹ o wọ́n jọ tí ẹ Allahu Akbar ọkùn náà ilé ìmọ̀ rẹ̀ fún náà àwọn owó ní wọ́n sọ pé ìyẹn máa ń pa ẹsẹ̀ ní kíláàsì fi takò wọn àwọn owó nípa lè máa ń pa ẹsẹ̀ ní kíláàsì fi takò wọn náà àwọn ṣíà kíláàsì fi takò wọn kíláà lè fi takò wọn pé nǹkan sọ wọn mú láti rọ́bíṣì ọ̀rọ̀ tán sọ yẹn ọwá evidence gan pé knockout yẹnyẹn ẹwọ̀ ìfaraba ìjẹ́ sọ fúnra wọ́n rẹ̀ tí kí ni knockout yẹnyẹn pé ẹgbẹ̀rún dákẹ́ ọ̀dá àbá gbìyànjú láti fún léyìí ẹ̀fọ́ now àbá láti fún léyìí eléyìí kọ́ ẹ̀yẹ̀fọ́ now alìtàn tẹ̀lé gan ọ̀fọ̀ ẹsẹ̀ ni now a ní pé tí ó bá máa múyàn lọ síbi ẹ̀ṣẹ̀ àbíbí nǹkan tó léwu Ìsìláàmù ìmọ̀ ń kọ̀ àwọn amádìsì kan wọ́n náà àdìsì tàkà yìí àwọn aláfà Ibn Qayyim ṣe àdìsì kan ó sọ tí ó dákọ̀ àwọn àdìsì òkà báyìí ẹ̀bùn wọn tóbi díẹ̀ o a ní àbúrò ẹbọ̀ náà ń pè Ibn Qayyim wá dákọ̀ àdìsì báyìí tó tó yìí báyìí nínú tírà o gbogbo tí ó bá múyàn lọ síbi ẹ̀ṣẹ̀ ẹ̀rọ mi Ìsìláàmù mọ́ eradicate àwọn mádìsì kan wọ́n mi tàkà yìí àwọn nípò kọ́ yìí múnà sí tírà kan tó fi sọ́n pẹ̀ náà ẹ̀rọ إعلام الموقعين إعلام الموقعين نعم عن رب العالمين نعم حديث bí lọ́wọ́ sọ síbẹ̀ 90 ẹ̀bá sọ fún wọn àà 99 àbẹ́yẹ gbẹ̀mùnú 99 ẹ̀yà àdísì wọlé láwá kàmì àdísì wáyìí ẹ̀tù àdísì wọlé láwá múwá tàbí sọ̀rọ̀ yẹn ìpé àdísì yóò ọ kí ni kọ́ ìdà yẹn gan kí ni kọ́ ìdà yẹn الغاية الغاية láàrẹ̀ ìpé kí ní báyìí o sádò dẹ̀ríà àbá gbìyànjú àwọn ẹgbà tíra wà lórí ẹ̀ẹ́dìgbà ẹ̀fàfà tíra ṣáàlá àbí Allah subhanahu wa ta'ala ìta gbọ́rọ̀ sí wà láfàájì wa subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ẹgbẹ̀rẹ́sà ẹ̀sì masha Allah ẹnjọ́ díẹ̀ Fọ́n ti gbóná.